You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Happy birthday to me. I wish myself long life and prosperity. I love all my fans, family, friends. Popular Yoruba actress Olori Ayinike Ade Ajetomiwa Funke, popularly known as Funke Etti, celebrated her 42nd birthday on 25th of April. The gorgeous actress posted beautiful photos of herself in traditional wears in her Instagram space with the caption, "Happy fabulous birthday to me," in quotes. A-list celebrities like Fathia Balogun, Murphy Afolabi, Sonyeri, Saheed Balogun, Odunlade Adekola Tijani, Muyiwa Ademola, and others also sent her birthday wishes. Èwo lẹ tún gbé dé. Wàhálà dáàdì Jimmy ló jẹ lé. Dáàdì Jimmy ló jẹ lé. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run kí máa fi sọ̀rọ̀ fún Ọlọ́run. Àyíkẹ́ o, ọjọ́ tẹ́bi bá ń pọ̀nù, ọ̀ní rìn lọ́nà, ọ̀ní pọ́lá sọ bí àparò. Àkọ́bẹ̀ ọ̀bẹ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ níbẹ̀nù. Káyé máa fọ rere wá ọrí, kọ́ máa fọ rere wá rí, kọ́ máa fàlùbáríkà wá ọrí. Orígun mẹ́rin ìlú ni o, gbogbo orígun mẹ́rin ní àgbáyé, kọ́ máa fi rere wá ọrí. Ilé ìparọ́ mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ̀ ọmọ mi níwájú odò lẹ́yìn. Ilé ọmọ fíjú wọlé wọn àrígbẹ́ndẹ́kẹ̀ ọ̀bùn wọ́n tẹ wọn apàṣẹ ọ̀ṣọ́. Èkọ́nà lòkun lọ sà, ẹ̀yin Olódùmarè èyẹ fún. Níwọ̀n àpọ́rí kì í bàbá àtọ́jọ́ lọ́wọ́, ọmọ àtùmálù gbọ́nà bá a ṣe ń túnṣe ní ijó ní lọ́wọ́ àwọn tí ń jó lọ́wọ́ wọn fi ìbánu ni wọ́n poríkì rẹ ilé ọbẹ̀ ẹ̀yọ́ ooo ẹ̀yẹ bá gẹ́gẹ́ ni wọ́n poríkì ìbàbẹ̀ àtọ́jọ́ lọ́wọ́ olùkọ́ ìlò ní ijó yẹn ilé ọmọ bíbí wọn ni wọn àrùn ìgbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọn jà wọn pàṣẹ ọ̀ṣọ́ èpo àrùn mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ni wọ́n poríkì ìbàbá rẹ Funke o ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ yá yé ní jíjẹ ni irú rí a máa dùn ọkọ̀ rí a máa balẹ̀ ọ̀ní bọ́lá sọ bí ọkọ̀ ò sọ síbẹ̀ sọ pé ẹ̀yọ́ ooo.
mi fẹ́ dúpẹ́ Ọlọ́run nítorí ẹ̀ gbogbo ọpẹ́ ẹ̀ mo máa ń dá padà sọ́dọ̀ Ọlọ́run mo rẹ̀ kí mi mo yẹ lè sọ ẹni tó báyìí pé mo gbówó fún ẹ̀ náà àbáṣọ bí àtọrọwó because ọmọ aláwọ̀ kan láìkí godmother bí àtọrọwó kan tó ń gbé fún wọn ni mi mo bọ́ Ọlọ́run bá mi sọ ẹ́ lẹ́sìn Ọlọ́run amúnú ẹ̀dùn ọ̀rọ̀ ta mo tún sọ fẹ́lẹ́ ní Àríkẹ́ mi expect Àríkẹ́ gbòlúwájú ní bá mi send account number mo wò pé kí ni deserve it gbogbo wọn bẹ́ẹ̀ náà picture mo like ẹjọ́ méjì kí ni wàá gbé sínú room mi pé mi promise gbogbo ló sọ mi pé promise ha this is beautiful beautiful gbèrè àtẹ̀sọ̀fẹ́ lánàá àwọn olùfẹ́ ṣe surprise ẹ̀ náà múlẹ̀. ẹ̀yà wá. àwọn tó jọ múlẹ̀ náà rè á máa bẹ̀ ọ̀rẹ́ mi tó wà níke náà bẹ̀ pé sọ fún wa àṣẹ ọ̀dẹ̀ tó sọ fún pé kó má ṣàtúnṣe náà ní plan ìyẹn wọ́ọ̀sì ní ìwọ́ṣọ ní wọ́n ṣàdúrà mọ̀jú tó wá jẹ́ pé wọ́n táyà tí mo kàn ṣàkóso ayé tí mo fi gbogbo aṣọ yẹn ń tẹ̀ transparent èmi kàn tẹ̀ mo wá mú fún ìdání mo ti wá ní plan òun kọ́kọ́ pẹ̀lú pílò bẹ́ẹ̀ àwọn wo ni wọ́n sọ pé so ṣé ìwà àti bá tún pè ṣé òun ni kì í máa wọlé sẹ̀ ní àwọn ọkọ ni mo mọ̀ pé mo ní àgọ́ sẹ̀ wọ́n máa yẹ pé mọ́rẹ́ni kejì ní àti fún mi àti ráwọn traces kan pé yẹn fẹ́ ṣe kókó ìjà ní kọ́. picture tẹ sẹ́ẹ̀sì mi kò tẹ́ mi lọ́rùn mo pọ́n kún mú ìmú náà mú yẹn sẹ́ẹ̀ picture náà tún kí òní mú lọ́rùn àti ìtìsùn mi ó máa gbọ́ ọjọ́ kò ní ya picture kí ló dé àwọn photographer tó tún ṣe picture fún yín náà ẹ tó ti ṣe photo tí wọ́n ti wá wọ́ this is beautiful. Oh yeah, let's snap. Let's snap. Thanks to all. Everyone, thank you as well. Lágbára lọ́gbọ́n nǹkan tẹ́ fi mú Ọlọ́run iṣu ní bàbẹ̀ jù. Ẹ máa ga jù báyìí lọ. Ní tẹ̀bẹ̀rẹ̀ God will take it places. Lágbára Ọlọ́run. Ó máa gbọ́dọ̀ gbé international. Lágbára Ọlọ́run. Pọ́sítọ̀. The guy you like it. You don't like the comment. What? Excuse me. No, hello, you still join your movie. Let's defuse. Yes. Okay. Happy birthday to me. I wish myself long life and prosperity. I love all my fans, family, friends. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.